sọ̀rọ̀ mọ́. Gbogbo àwọn ọmọ tí Ìyábọ̀ Òjó gbé tó fi ń ṣe show fún mi, ẹ fún mi lẹ́yọ kan tó ṣàdúrà fún mi, tó ṣàdúrà fún ọmọ mi ní gbogbo ìgbà tó ń ṣe show fún mi. Tẹ́ bá fún mi lẹ́yọ kan tó ṣàdúrà fún mi. Tẹ́ bá fún mi lẹ́yọ kan tó ṣàdúrà fún mi. Ìyábọ̀ Òjó kan látorí àmẹ̀bọ, ẹ mọ iye ọdún tí àmẹ̀bọ fi búlì mi ni. Ẹ mọ iye ọdún tí Ìyábọ̀ Òjó fi búlì mi London Gistlover. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti sọ wípé òun ní back out kúrò ní orí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ó náà ò ní dẹ́yìn lẹ́yìn Ìyábọ̀ Òjó. Ó ní torí wípé òun ló bẹ̀rẹ̀ àti wípé òun ló kọ́ bẹ̀rẹ̀ sí í ṣépè fún òun àti àwọn ọmọ òun. Ó ní ṣe ìdíríbi tí Ìyábọ̀ Òjó àti àwọn tí old recruit ti ń gbàdúrà fún òun rí. Ó ní kò sí. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. Mo yọ ọdún ṣó lè jẹ́ pé Ìyábọ̀ Òjó ni Esabod ń ṣe ló ń ṣépè fáwọn ọmọ ẹ̀ kí wá lọ pè sórí show Esabod kí wá máa rẹ́rìn kí Esabod wá máa ṣépè fáwọn ọmọ Ìyábọ̀ Òjó. Ogun ní ṣe ni mú èpè kì í ṣèyànjà. The war between me and Ìyábọ̀ Òjó, it is beyond what you can imagine. The same thing Ìyábọ̀ Òjó mú ẹjọ́ artist kan lọ, mi ìfẹ́ dárúkọ àǹtí yẹn. Ó rojọ́ àǹtí yẹn gbà tóun ṣèdí ní Turkey. Àǹtí yẹn ló kọ́kọ́ announce ikú òun. Tó bá ní pé èèyàn báyé gbogbo ní tíátà jẹ́lé ní Esabod ni. Ta ló fún Esabod ní gbogbo story àwọn ní tíátà? Ìyábọ̀ ni. You think the government are not seeing Ìyábọ̀? I'm glad to tell you, the whole world knows that Ìyábọ̀ is Gistlover. The whole world, má jẹ́ kí n parọ́ fún ẹ, gbogbo àgbáyé ló kórìíra Ìyábọ̀. Ànígbà tó lọ́wọ́ máa bà ti Ìyábọ̀ Òjó jẹ́, Ọlọ́run wá fi ọ̀rọ̀ tó dá sí mi lẹ́nu pẹ̀lú ẹ̀rí. Kéèsì Mohbad, Ìyábọ̀ Òjó ò bá jẹ lọ, kò bá mú ògo òdílé àwọn Naira Marley, kò bá falulẹ̀ just like that. Even pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá sọ, ṣáyé bọ̀bọ̀ yẹn remain the same. So pray kò bẹ̀rù Naira Marley, kò sáré lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjẹ, kó wá dọjọ́ alẹ́ tó fẹ́ jẹun ọmọ, kí èèyàn kan wá dìde bí Ìyábọ̀ Òjó kó dẹ̀ pín òkú èèyàn sí ọmọ ẹ̀ lọ́rùn. Di ọ̀la bàbá Ìjẹ̀ṣà ò tí ì lọ́mọ láyé, kò níyàwó, inú ẹ̀wọ̀n ló wà ni bàbá àbíyẹ ẹ̀ fi kú. Ìyábọ̀ Òjó ń dàrin àjò àwọn èèyàn rí, ó ń pa àwọn èèyàn. Ẹ̀yin olórí burúkú bíi tìyábọ̀ lẹ́ẹ̀mọ graffiti nǹkan tó ń ṣe. Gbogbo olóríire tó wà Nàìjíríà pátápátá lórí tìyábọ̀. Everybody knows what she has been doing and people are afraid of karma. People are afraid. Àwọn tó gbé ọlá dání, àwọn tó gbé owó dání, àwọn tí Ọlọ́run gbà fún, they are afraid of karma. That is why they run from Ìyábọ̀ Òjó, and anybody don't want to do anything they don't want to have anything to do with Ìyábọ̀ Òjó. Ẹ̀yin tán kó sínú WhatsApp group tẹ́ rò pé Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan tán ní wọ́n máa gbé yín lọ gbá, wọ́n máa fún yín bàbá láyé. Ẹ fún mi tó wáyé pé tòótọ́ bàbá láyé wà, ẹ fún mi lóní tíátà kan tó fẹ́ bàbá láyé. I'm challenging you tonight. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Ẹ fún mi lóní tíátà kan tó fẹ́ bàbá láyé. Ẹ yọ irọ́ tí Ìyábọ̀ Òjó ń pa, ẹ fún mi ní oríire ẹyọ kan ṣoṣo tí Ìyábọ̀ Òjó ti ṣe rí látijọ́ tó ti dé ayé yìí. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Ẹ fún mi lẹ́yọ̀ kan pé ká má parọ́ o, Ìyábọ̀ Òjó ṣoríire ilé, ẹ fún mi lẹ́yọ̀ kan.